obìnrin ọlọ́pàá kan Figbeta o ẹ̀yin èèyàn ó ní èèyàn làwọn ọlọ́pàá náà pẹ́jẹ̀ ní ń flow nínú veins àwọn ẹ wò ó kí lóhun tó ṣẹlẹ̀ sárábìnrin yìí ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ó ní ó ti pé ọdún 4 báyìí tóyún ti ń bẹ nínú òun tóun ò sì rọ́mọ bí bó ló ṣe ta ló de oyún mọ́nú ó látọjọ́ tóun ti ṣe alábàápàdé àgbákù aláàjì kan tó ti bá òun sùn báyìí pé látìgbà yẹn lòun ti lóyún òun ò sì bímọ látìgbà yẹn ó lóun ti bẹ̀rẹ̀ sí ní dààmú káàkiri nínú ayé ó ní gbogbo ìgbìyànjú òun láti lọ rìpọ́ọ̀tù aláàjì ní àgọ́ ọlọ́pàá tóun ti ń ṣiṣẹ́ pé pàbó ló ń já sí o torí pé kíni ó ní aláàjì yẹn ó ti sẹ́ẹ̀tù gbogbo àwọn ọlọ́pàá tí ń bẹ ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ti jẹ́ dòdò gbogbo wọn ò lè sọ òdodo mọ́ ó ní kẹsì máa wò ó pé single mother lòun o pọ́mọ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lòun ti bí kalẹ̀ tó jẹ́ pé wọn ò ní bàbá ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pa ká sọ ẹ jẹ́ ń gbé arábìnrin wọlé kẹwàá fetí gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ torí àwọn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń ré bọ́ lẹ́nu arábìnrin yìí téèyàn bá jorí ahun àánú ó ṣèyàn o bẹ́ẹ̀ ni ojú arábìnrin yìí ó ti rí tó ó ti rí mọ̀ bọ́ ó bẹ̀ sí ń pariwo pé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán dákun kán dábọ̀ kán ra òun kalẹ̀ kán ṣàánú òun ọ̀mọ̀nà tóun ó gbé gbà mọ́ pò nǹkan ti polúkúrú musu fúnlé ayé òun pé òun ọ̀mọ̀nà àbáyọ mọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí bó ló ṣe ṣẹlẹ̀ gan bó ló ṣe jẹ́ bó ló ṣe bára rẹ̀ nínú ipò tó bára yìí ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tó ráwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀ ọ̀hún bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà ni a ti ń gbọ́ mọ̀tá láì fi àkókò yín ṣòfò ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹfà balẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu arábìnrin ọ̀hún ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wá ẹ kú kalẹ̀. ẹni ilẹ̀ ẹ̀ bá tún mọ́ lọ́wọ́ mi ẹgbẹ́ gbà mí bá ṣe rí lórí tiktok mi but mi ò ṣe live báyìí ẹjọ́ sórí ọlọ́run wá fún assistance lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ni ìyá ńlá kan ló jẹ mí mi ìdẹ́fẹ́ fún jẹ mí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ wá fún assistance lọ but mo ti jáfẹ́ tí omi ò dẹ̀ lè dákẹ́ fún òun làwọn èèyàn fi advice mi pé kí n jáde ní ìbọn bóyá omi tó fi dá iṣẹ́ ọlọ́pàá ni bóyá pèdè ló pọ̀ I don't really know láti bí 5 years ago ni mo ti sick sílé ó dẹ̀ rẹ̀ mí gidi gan máa kan tí mo ń di friend ó take advantage of me mo wà nínú oyún bí mo ṣe wà yìí àtìgbà tí mo ti sọ fún pé kó lóyún ó bá fún mi lówó ọjọ́ 50 ọjọ́ 40 but to my surprise oyún yìí ó ń dúró but mi ìrọmọ bí going to 4 years now so pé ibi tí mo dẹ̀ ń dé wọ́n ní aláàjì yìí ló wà níbẹ̀ pé tí mi bá pariwo síta kọ́ ọ̀bẹ kó tú mi sílẹ̀ láti bí 4 years ago ni mo ti wà nínú oyún tí mò ń gbé oyún kiri bí ilé lọ síbi iṣẹ́ mọ́ ara mi ò yá rárá ó ní mo máa sunkún sí gbogbo ọmọ Nàìjíríà fárasọ ọlọ́pàá tó wà ní police barrack gbogbo òun ni mò ń gbé síbẹ̀ yẹn fáànù bẹ́ẹ̀ sì já lẹ́mijọ́ mẹ́ta ìtorí pé òjò rọ̀ ó bá 20 years ni mo ti wà ń bẹ̀ fáànù bẹ́ẹ̀ já pẹ̀lú òjò tèmi àtàwọn ọmọ pc bẹ̀ single mother of 3 aláàjì ní pé kémi lọ kí lọ mú ọlọ́pàá mi wá wípé gbogbo ọlọ́pàá Nàìjíríà abẹ́ ẹsẹ̀ òun ló wà to my surprise ibi tí a ti sọ̀rọ̀ lọ́wọ́ sí mo wà lórí ìdúró àwọn ọlọ́pàá dẹ̀ driving àwọn 4 ló tẹ̀ wá nínú mọ́tò ló tẹ̀ ọkọ̀ wò pé bóyá kí n lọ bá wọn fi ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi bọ̀ ṣe lọ́ọ́ bá Alhaji sọ̀rọ̀ ìgbà tó yálà Alhaji pé máníjà wọn pé kán fún wọn ní 50,000 ẹjọ́ torí Ọlọ́run mi ìmẹ́ni tí mo máa lọ bá o òun ló yẹ kí pọ́n wọn timeline mo wà nínú oyún pé ọdún 2 mọ́ mi lára wọ́n wá pe ọmọ mi dọ́tà mi wọ́n ní kó mú ọkọ wálé ọmọ yẹn mú ọkọ wálé mo dẹ̀ gbáǹsẹ̀ mo ṣàdúrà fún wọn after tí oyún pé ọdún 4 òun lọmọ mi bímọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé ẹnìkan jáde tí mo bí first born mi mú ọmọ tó ti pé 30 years tó ti ṣe sọ ní university wọ́n ní kí yẹn wá bá mi kó wá bẹ̀bẹ̀ fún òun fẹ́ wá parí ìjà pẹ̀lú mi pẹ̀lú oyún ọdún 4 lára I don't know what to say mi ìmọ̀kan tí mo lè ṣe olóyè kí n jáde wá báyìí ẹjọ́ mo ní ìdìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní lóòótọ́ ọlọ́pàá ni mí ṣùgbọ́n mi ìfẹ́ kọ́lájú fọwọ́ lágbá mi lójú olóyè kí n jáde wá báyìí ẹjọ́ torí Ọlọ́run mo ní ìdí assistance mo ní ìdí support financially ibi tí mo gbé òwà pa àìsàn ṣe ní ìmẹ́ tí mo fẹ́ lọ bá mo ti pariwo mi ò rí help from anywhere olóyè kí n go outside life Alhaji ní gbogbo country yìí kò sẹ́ni tí ò mọ̀ kẹ́kọ̀ọ́ kíkan tí wọ́n bá ṣe tì ilẹ̀ ló máa gbé ṣùgbọ́n mo mọ̀ pé aláàánú ṣì wà ní Nàìjíríà òun ló yẹ kí n jáde wá báyìí kí tó kọ́ mi suicide ẹ ṣe. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lè ṣe rí sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tún ní agbára díẹ̀ àfi k'Ọlọ́run ọba Èdùmàrè má jẹ́ ká bọ́ sọ́wọ́ o ẹ bá ń ṣàmì àdúrà
kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi nígbà tí wọ́n bá di oyún oṣù 9 tí wọ́n dé mọ̀yàn nú tó sì lọ sí oyún ọdún 4 tírú ẹni bẹ́ẹ̀ kò gbọ́ pa kò gbọ́ po ṣó lóyún gan ṣá torí èmi ò rí pé ikùn arábìnrin tẹ́ ń wò yìí àbí sẹ́yìn rí pé kùn ẹ̀ yọ ṣá eléyìí ní agbára o kọ́lọ́n bá a sọ ń wẹ́rẹ́ o tó bá yẹ pé lóòótọ́ àti lódodo ló lóyún ẹ jẹ́ darapọ̀ ní abala rẹ̀ ó sì kàn bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán ẹ̀ káàkiri ẹ ṣeun tẹ́ ń gbọ́ wá ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.